إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وإمامنا وقدوتنا إلى الخير محمد رسول الله بلغ رسالة ربه وأدى أمانة مولاه ونصح الأمة وكشف الله به الغمة أنار الطريق وترك الأمة على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك من أطاعه دخل الجنة ومن عصاه فقد أبى اللهم فصل وسلم وزد وبارك وأنعم على سيدنا محمد رسول الله اللهم أحينا على سنته وأمتنا على ملته واحشرنا حوضه وأشملنا بشفاعته برحمتك يا أرحم الراحمين يا رب العالمين dúpẹ́ fún Ọlọ́run àtọrọ kẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammadu sallallahu ta'ala alayhi wa sallam èyí tí a fẹ́ máa gbé yẹ̀wò lérí ètò yín at-Tejweed ọ̀rọ̀ báwo la ṣe ka al-Qur'an tí ó fi máa dà gẹ́gẹ́ bí bá Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam bọ́lọ̀wọ̀n ọba ti sọ kalẹ̀ fún òun ni a fẹ́ máa gbé yẹ̀wò ní orí ètò yìí èyí náà ni alákọ̀ọ́kọ́ ìjókòó tí a ti máa ṣàlàyé kí ní jẹ́ al-Qur'an ọ̀nà wo ni al-Qur'an gbà dé ọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ọ̀nà wo ló gbà kúrò lọ́dọ̀ Ànábì bọ́ sọ́dọ̀ àwọn sàhábà látọ̀dọ̀ àwọn sàhábà bọ́ sọ́wọ́ àwọn tó tẹ̀lé wọn títí tó fi dé orí àwa tá ń bẹ ní ayé lónìí tá jẹ́ ìjọ al-umma Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ibi tí a ti gbé tọ́píkì wa òun náà ni pé ìjúwe nípa al-Qur'an pé kí ni jẹ́ al-Qur'an al-Qur'an huwa kalamullahi ta'ala المنزل على نبينا محمد صلى الله عليه وسلم القرآن ni òun ni gbólóhùn Ọlọ́hun ọba àlékè ọlá tí Ọlọ́hun ọba sọ̀kalẹ̀ sí ọkàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bí Ọlọ́hun ọba ti sọ nínú al-Qur'an Ọlọ́hun ní nazala bihi ruhul amin ala qalbika litakuna minal mu'minin ruhul amin òun ni Jibril alayhi salatu wassalam tí ó mú wá látọ̀dọ̀ Ọlọ́hun ọba fún Ànábì wa Muhammad tí ń sọ kalẹ̀ sí ọkàn Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam al-Qur'ani ni al-muta'abbadu bi tilawatihi bá ti ń ka al-Qur'ani táǹkà in túmọ̀ pé àtún sin lọ́hùn fún kíkà rẹ̀ náà ni al-manqulu ilayna bit-tawatur al-Qur'ani ní tó dọ́dọ̀ tiwa náà bit-tawatur àtàwátùr ni pé àwọn ọjọ́ kan gbà látọ̀dọ̀ àwọn kan ó bọ́ sọ́dọ̀ àwọn ẹlòmíì ó bọ́ sọ́dọ̀ àwọn ẹlòmíì ó bọ́ sọ́dọ̀ àwọn ẹlòmíì títí tó fi dé ọ̀dọ̀ tiwa níbí tá bá ní nǹkan àtàwátùr nínú ẹ̀sìn pàápàá jùlọ lára al-Qur'an àbí lára hadith òun ni tí kò ṣeé pè nírọ́ torí pé àwọn ọ̀gọ̀rọ̀ àwọn ẹni tó gbà wá bọ́n ti pọ̀ tó ààlè rẹ̀ nìkan nu wọn tí ó wàá sọ pé kò rí bẹ́ẹ̀ gbogbo wọn bá ti ń gbà bọ̀ bá ti wá pọ̀ tó lérí rẹ̀ nì ààlè sọ pé àdúrà àwọn ẹni yìí wọ́n wà kójọ lé orí irọ́ òun ni àtàwátùr tí ó bá bọ́ tó kù lọ́dọ̀ àwọn kan bọ́ sí ọ̀dọ̀ àwọn ẹlòmíì tọ̀ báwo wá ni النبي محمد صلى الله تعالى عليه وسلم كيف بلغ النبي صلى الله عليه وسلم القرآن الكريم باولا النبي محمد صلى الله عليه وسلم بوتي جيشي القرآن فوا بولون تكبي فوا بونا تكبي فوا بلغ رسول الله صلى الله عليه وسلم الأمة القرآن الكريم النبي محمد صلى الله عليه وسلم ó jíṣẹ́ alukur'ani fún wa
bi tariqayn lọ́nà méjì. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà maktuban, ọ̀nà kíkọ́ọ́lẹ̀ Ànábì gbà jíṣẹ́ rẹ̀ fún wa. A ṣàlàyé nípa ọ̀rọ̀ kíkọ́ọ́lẹ̀ ni, ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé Ànábì wa Muhammadu sallallahu ta'ala alayhi wa sallama ó ka al-Qur'ani fún wa, a gbà á lẹ́nu rẹ̀, àwọn sàhábé gbà á lẹ́nu rẹ̀, a gbà á lẹ́nu àwọn sàhábà. Ọ̀nà méjèèjì tí Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, mo rò pé ọ̀nà méjèèjì yìí òun náà ni ta fẹ́ gbé yẹ̀wò nínú ẹ̀kọ́ wa tí a ń bá lọ yìí. Òun ni pé ọ̀nà alákọ̀ọ́kọ́ tá a pè ní maktuban, ọ̀nà tí a gbà kọ al-Qur'ani kalẹ̀. Àwọn ìpele mélòó lórin kó tó di pé ó dọ́dọ̀ tiwa. Òun làwọn àfáà ń pè ní marahilu tadwin al-Qur'an al-Karim. Àwọn ìgbésẹ̀ tí ń gbé tó kù lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó bọ́ sí ọ̀dọ̀ tiwa. Alákọ̀ọ́kọ́ nípa kíkọ́ọ́lẹ̀ nínú àwọn ìrìn àjò tó rìn kó tó dọ́dọ̀ tiwa, òun ni kitabatu kulli maqta'in fawra nuzulihi bayna yadayi nabiyyi sallallahu alayhi wa sallam wal wahyu hadirun. Ìtumọ̀ rẹ̀ ni pé kíkọ́ọ́lẹ̀ tán kọ al-Qur'ani kalẹ̀ bí tí ń sọ̀kalẹ̀ tí Jibrilu alayhi salatu wassalam tí è tí pẹ̀yìndà bá Nábì bá tí ń kà jáde ó ní àwọn tí wọ́n ń kọ al-Qur'ani kalẹ̀, wọ́n máa jọ́tẹ̀, wọ́n máa kọ́ ìpele alákọ̀ọ́kọ́ nù ní. Torí pé àfáà wa Zaid ibn Sabit radiyallahu ta'ala anhu, ìyọ́nú Ọlọ́run kó bá wa bá, ó ní kuntu aktubul wahya inda rasulillahi sallallahu alayhi wa sallama wa huwa yumli alayya fa idha faragtu qala اقرأ فأقرأه فإن كان فيه سقط أقامه ثم أخرج به إلى الناس رواه الإمام الطبراني بسند رجاله موثوقون. أفاوى زيد بن ثابت أني كنت أكتب مجانتي ما قو الوحي عند رسول الله صلى الله عليه وسلم. Bí wáyé bá ti ń sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wa huwa yumli alayya, Ànábì yóò máa pé kọ fún mi ìmọ̀kọ́. Fa idha faragtu, tí n bá wá kọ́ tán, Ànábì wá sọ pé iqra wa Zaid ó yá kà, fa aqra'uhu, máa wá kà. Fa in kana fi saqtun, tí mistake bá wà ń bẹ̀ àbí àwọn kankan jábọ́ ìrí kọ́ kalẹ̀, aqamahu, Ànábì ó tún sí, yóò ní tún èyí ṣe, yọ ikú ń bẹ̀ fẹ́lẹ̀ ìkún. Tí n bá wá ṣe tán, thumma akhruju bihi ila an-nas, èmi náà wà gbé jáde fáwọn èèyàn pẹ́tò wá yìí ti sọ̀kalẹ̀ o, bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ti pè é kọ fún mi tí mo sì tún kà lọ́dọ̀ rẹ̀, ó sì fọwọ́ sí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí Imamu Tabarani òun ló gbà wá bisanadin, pẹ̀lú àfitì kan tó fi tì sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n gba ẹ̀gbà wá yìí pé àwọn ẹni yìí ò ẹni tó ṣe gbára lé ni wọ́n, pé tí wọ́n wí yìí ò bẹ́ẹ̀ lórí. Ìpele alákọ̀ọ́kọ́ ni pé bí wá yìí ti ń sọ̀kalẹ̀ báyìí àwọn sàábé ń kọ́ kalẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìpele ẹlẹ́ẹ̀kejì ni tafrigul kitabati as-sabiqati fi suhfi zamana Abi Bakrin as-Siddiqi radiyallahu ta'ala anhu. Ìpele ẹlẹ́ẹ̀kejì ni pé lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ kalẹ̀, èyí tán kọ sínú ewé, èyí tán kọ sára awọ màálù, èyí tán kọ sára pátákó, èyí tán kọ sára egun màálù, nígbà tó dáyé Sayyidina Abubakar radiyallahu ta'ala anhu, wọ́n wá kó gbogbo ẹ̀jọ sójú ewé kan. Dáyé Sayyidina Abubakar, wọ́n sọ Al-Qur'ani di odidi, kò sì sí tó fà. Sayyidina Umar radiyallahu ta'ala anhu, òun lọ́lọ́ bá Sayyidina Abubakar, yọ́nú Ọlọ́run kó máa bá gbogbo wọn. Ó ní báwọn sàábé tí wọ́n há Al-Qur'ani tí ń kú lójú ogun, tán kú lójú ogun yìí, ẹ̀rù bà wọ́n
tí wọ́n bá lọ tán kò ní sí nǹkan kan lẹ̀ nú Al-Qur'ani mọ́ o kò ní sí nǹkan kan lẹ̀ mọ́ o jẹ́ àkójọ Abubakar ní nípa Ànábì ò ṣe Umar wa bẹ́lọ́n lè lérí pé Ọlọ́run jẹ́ ká Abubakar kọ́rọ̀ yíyé gbọ́rọ̀ yé Ọlọ́run ni wọ́n kójọ àkójọ ẹlẹ́ẹ̀kejì nù alákọ̀ọ́kọ́ ní táyé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì ní táyé Sayyidina Abubakar radiyallahu ta'ala anhum ajma'in ẹlẹ́ẹ̀kẹta nígbà tó dáyé Sayyidina Usman radiyallahu ta'ala anhu nasxu عدة مصاحف من الصحف السابقة زمن عثمان بن عفان رضي الله تعالى عنه باتو داي سيدنا عثمان يون ولون كما باwọn látàrí èyí tí Sayyidina Abubakar kọ kalẹ̀ àwọn náà tún wá ṣẹ̀dá rẹ̀ wọ́n ṣẹ̀dá rẹ̀ sọ́nà tó pọ̀ láyé Sayyidina Usman radiyallahu ta'ala anhu ìgbà tó wá ṣe bẹ́ẹ̀ tán ìlú Islam ti fẹ̀ ó wá fi kọ̀ọ̀kan ránṣẹ́ sí àwọn ààyè tí Islam ti ń ṣèjọba nígbà náà nínú ààyè tó fi ránṣẹ́ sí ó fi kan ránṣẹ́ sí ìlú Sham ó fi kan ránṣẹ́ sí ìlú Kufa ó fi kan ránṣẹ́ sí ìlú Basra ó sì fi kan ránṣẹ́ sí ìlú Bahrain ó wá fi kan ránṣẹ́ sí Mecca ó wá fi ẹyọ kan yòókù ránṣẹ́ sí ìlú ó fi kan yòókù ránṣẹ́ sí ìlú Yemen láyé Sayyidina Usman radiyallahu ta'ala anhu ó jẹ́ ìpele ẹlẹ́ẹ̀kẹta ìpele alákọ̀ọ́kọ́ lè táyé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀kejì ní táyé Sayyidina Abubakar ẹlẹ́ẹ̀kẹta ní táyé Sayyidina Usman bó ti wá fi Al-Qur'ani ránṣẹ́ yìí ẹyọ kọ̀ọ̀kan ni kò kàn fi Kùránì ránṣẹ́ síbẹ̀ lásán o ó fi sàábé kọ̀ọ̀kan tẹ̀lé Al-Qur'ani ní náà sàábé tó ṣe pé wọ́n jiná nù kíkà Al-Qur'ani láti lè máa fi Al-Qur'ani lé àwọn èèyàn ní ẹnu láti lè máa fi lé wọn lẹ́nu ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin tí kíkọ Al-Qur'ani kíkọ́lẹ̀ rẹ̀ tó gbà dé ọ̀dọ̀ tiwa ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ni pé kitabatul muslimina لنسخ لا تحصى من المصاحف السابقة tó àwọn mùsùlùmí gbà tí Al-Qur'ani wá dọ́dọ̀ tí wọ́n náà káàkiri báyìí kálukú náà wá ń dàkọ̀ ní dídàkọ̀ tó ṣe pé a lè sọ pé iye òǹkà rẹ̀ rí bí ti ń di pé ń fọ́nká tí ń tàn ká díẹ̀díẹ̀ òun lélẹ́yìí ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún tí kíkọ Al-Qur'ani tó gbà dọ́dọ̀ wa òun ni zuhuru mu'allafati تضبط خصائص الكتابة القرآنية بمعنى علم رسم المصاحف ìtumọ̀ rẹ̀ ni pé ìpele ẹlẹ́ẹ̀karùn-ún yìí àwọn àfáà ńláńlá tọ́lọ́run fi ṣàánú ẹ̀sìn yìí wọ́n wá jẹ jáde láti pé káwọn náà máa ṣe àwọn tírà tí ó máa darí wa látara bóòlù àti kọ Al-Qur'ani kalẹ̀ pẹ̀lú àwọn hátù tó ṣe pé àwọn ẹ̀dàkọ tó ṣe pé òun ni wọ́n dá sàlẹ́sà fún Al-Qur'an al-Karim ìgbà yẹn làwọn tírà oríṣiríṣi tó wá tẹ̀ jáde títí tó fi di pé àwa náà bá Al-Qur'ani tó fi dọ́dọ̀ wa ọ̀nà alákọ̀ọ́kọ́ nù tí Al-Qur'ani gbà dọ́dọ̀ wa látara kíkọ́ọ́lẹ̀ tá Ànábì wa Muhammad bẹ̀rẹ̀ rẹ̀ tí ń pè kọ́ fáwọn sàhábà táwọn sàhábà náà wá ń gbé títí tó fi dòní ọ̀nà alákọ̀ọ́kọ́ nù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni mantuqa an-naqlu as-sawtiyyu lil-Qur'an al-Karim bó ní gbólóhùn Al-Qur'ani bó ti jẹ jáde títí tó fi dé ọ̀dọ̀ tiwa náà alákọ̀ọ́kọ́ òun ni nazala Jibrilu alayhi salamu bil-Qur'an al-azimi ala qalbi an-nabiy sallallahu alayhi wa sallam bi alfazihi wa ma'anihi wa kulli ma yata'allaqu bihi ìtumọ̀ rẹ̀ ni pé Jibril ọlọ́run fa Al-Qur'ani rán sáà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìyọ́nú ọlọ́run kó máa bá Jibril náà ó wọ́n sọ Al-Qur'ani yìí kalẹ̀ sọ́kàn Ànábì wa Muhammad bí alfazihi gbogbo gbólóhùn tí Al-Qur'ani bá jáde lónìí tá a bá gbólóhùn náà ni Jibril fi sọ kalẹ̀ fún kìí ṣe pé ń wí kíní kan Ànábì ń wí kan míì rárá o wa ma'anihi tó ń ti túmọ̀ ní Jibrilu ń kọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa kulli ma yata'allaqu bihi àti gbogbo tí ó
ó bá rọ̀ mọ́ alukur'ani ní Jibrilu ń kọ́ ànábì wa Muhammad lápapọ̀ ìṣe pé ń wí nǹkan mi ànábì ń wí nǹkan mi ń sọ túmọ̀ mi ànábì ń sọ mi ń wí nǹkan mi ń kọ nǹkan mi kalẹ̀ bó ti sọ kalẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tí Jibrilu sọ fún ànábì wa Muhammad bẹ́ẹ̀ náà là ànábì wa Muhammad fi ń jíṣẹ́ fún wa ọ̀nà alákọ̀ọ́kọ́ nù ẹ̀nà lẹ́ẹ̀kejì talaqa sahabatu alkiramu min fami rasulillahi sallallahu alayhi wa sallam alqur'ana wa a'aduhu amamahu hatta aqarrahum alayhi ìtumọ̀ rẹ̀ ni pé àwọn sahaba wọ́n gba alqur'ani lẹ́nu ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n gba alqur'ani lẹ́nu ànábì wa a'aduhu alayhi amamahu wọ́n wá tún alqur'ani kà fún ànábì bí tí ń kọ́ wọn àwọn náà wọ́n tún kà lójú ànábì hatta aqarrahum alayhi títí tá ànábì wá fi ṣe kíni ó fi grant wọn pé yes bó ti sọ̀kalẹ̀ gangan ní bọ́lọ́wọ́n ọba àlekè ọlá ti ní kí n fi jíṣẹ́ fún yín náà lẹ́yìn náà ń kà yìí ó dọ̀nà méjì alákọ̀ọ́kọ́ Jibrilu sọ̀kalẹ̀ ní pípé ẹlẹ́ẹ̀kejì àwọn sàhábé gbà lẹ́nu ànábì wọ́n tún kà ń wájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì sì fọwọ́ sí pé bẹ́ẹ̀ náà lórí ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni pé naqala ashabu rasulillahi sallallahu alayhi wa sallam al-Qur'ana ila man ba'dahum bit-tariqati nafsiha wa hakadha hatta wasala ilayna òun ni pé àwọn sàhábé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àná wọ́n gbé al-Qur'ani tán gbà lọ́dọ̀ ànábì ni wọ́n gbé fún àwọn ẹni tó tẹ̀lé wọn gẹ́gẹ́ báwọn náà ti gbà lọ́dọ̀ ànábì ìlànà tán gbà lọ́dọ̀ ànábì làwọn náà gbà gbé fáwọn ẹlòmíì wọn ó kà fún wọn àwọn ẹni òun náà ó kà fáwọn náà àwọn náà ó fọwọ́ sí pé bó ṣe rí nì ìlànà kan náà bá ti gbà lọ́dọ̀ ànábì làwọn náà ń gbà gbé fún yàn hatta wasala ilayna títí tó fi dé ọ̀dọ̀ tiwa náà títí tó fi dọ́dọ̀ tiwa náà eléyìí ni ìpele alákọ̀ọ́kọ́ nípa pé kí ni ń jẹ́ alukur'an bó ló ti sàn látọ̀dọ̀ ànábì ní kíkọ́ọ́lẹ̀ bó ló ti sàn látọ̀dọ̀ ànábì ní gbípé tó fi dé ọ̀dọ̀ tiwa náà eléyìí lẹ́kọ́ àkọ́kọ́ téèyàn gbọ́dọ̀ mọ̀ nípa ilmu tajweed ìmọ̀ tá a fẹ́ fi kọ́ bó láti ka alukur'ani wọ́n ti ẹ́ bí àfáà tí ń ka alukur'ani pé tó júwe kí ni ń jẹ́ alukur'ani fún wa ìjúwe rẹ̀ lélẹ́yìí so wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabi wa sallim ẹ pàdé wa ní orí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ Ọlọ́run ó ṣe nírọ̀rùn fún wa àtẹ̀mí tí ń wí àtàwọn tá à ń gbọ́ Ọlọ́run kó gbà á lẹ́sìn fún wa Ọlọ́run kó gbà á lẹ́sìn fún wa bọ́lọ́run bá ti gbà á lẹ́sìn fún wa á dúpẹ́ fọ́lọ́run la ilaha illallah Ọlọ́run bá a ṣàlékún gẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ náà kó máa bá àwọn ará ilé rẹ̀ kó máa bá àwọn sàhábà rẹ̀ lápapọ̀ látòrí sayidina Abubakar sayidina Umar sayidina Uthman sayidina Ali tó fi kárí gbogbo àwọn sàhábà ànábì wa Muhammad àtàwọn tábì'ìn títí tó fi dérí tiwa náà ìkẹ́ náà Ọlọ́run má jẹ́ ó pin lérí tiwa náà wa sallallahu ala sayidina Muhammadin wa ala alihi wa ashabihi أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين